ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin lólùfẹ́ mi ẹ̀yin lólùfẹ́ mi ẹ wá gbọ́ bí àṣírí ṣe ń tú o ẹ wá gbọ́ bí àṣírí àwọn anti-justice bó ṣe ń tú o ẹ̀yin lólùfẹ́ mi lórí ọ̀rọ̀ justice somebody òun náà ni a ṣe wà o information kan ló tó mi lọ́wọ́ lẹ́nìí so èmi náà wá go through information yẹn King White gbogbo àná la mọ ẹni tó ń pè ní King White bodyguard àdúrà bodyguard ìyá Mohbad tó ń ṣọ́ wọn káàkiri tó ń pè ní OPC ìkan nínú àwọn ọmọọṣẹ́ bàbá wa Gani Adams King White tí wọ́n ti ń drag ní ẹnu gọ́ọ̀mẹ́ntà yìí bọ̀bọ́ yìí ti bọ́ síta o ó ti tú àṣírí o ó ti tú pẹrẹpẹrẹ àṣírí bọ́n ṣe ń fi justice for Mohbad bọ́n ṣe fi ń pawó bọ́n ṣe fi ń lura wọn ní jìbìtì bọ́n ṣe fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn ó mà ga o ẹ̀yin lólùfẹ́ mi ọ̀rọ̀ yìí gbẹnu tán ó gbẹnu tán àṣé mò ń bọ̀wọ̀ Ọlọ́run ni kò yá lógún ọdún King White ti ń tú àṣírí wọn o King White ó ti ń tú àṣírí wọn ẹ wá gbọ́ pẹ̀rẹ́pẹ̀rẹ́ ẹ wá gbọ́ bó ṣe ń tú àṣírí wọn ẹ̀yin àgbàlẹ̀bọ̀ ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ ni ẹnu ọlọ́fà láti ń gbọ́ pé mo ta ẹ wá gbọ́ bí King White bó ṣe tú pẹ̀rẹ́pẹ̀rẹ́ àṣírí Temi platform bó ṣe fi ń lù wọ́n ní jìbìtì ẹ wá gbọ́ o. ṣe rí lórí ọ̀rọ̀ Dàmọ́lá yẹn nǹkan tí mo ṣe ń báyọ̀ mi Fábíyì fa wàhálà àwọn èèyàn mọ̀ mo mọ̀ pé kò lè win case yẹn kọ̀sà àkọ́kọ́ àdúrà kọ́ lórí ọ̀rọ̀ Dàmọ́lá yẹn ọ̀rọ̀ yẹn tó ṣẹlẹ̀ èmi ò ń rárá bú tí n bá dẹ̀ ti ń parọ́ gbogbo nǹkan tí mò ń sọ yìí wọ́n ní kí má máa fúnra mi ṣe pé but àwọn nǹkan tèmi máa ń believe lé lórí nìyẹn káwọn èèyàn lè máa mọ̀ táwọn náà tó bá ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ kán bá sọ̀rọ̀ yẹn pé receipt lélẹ̀ àbí ọ̀kan lè káwọn náà máa ṣe pé so tèmi bá ti ń parọ́ ọ̀rọ̀ Dàmọ́lá bí nǹkan tó ṣe yìí kí n máa jèrè ẹ listing kẹgbọ́ nígbà tó pè mí ó ní ẹ ló lè fẹ́ mi mo fẹ́ kẹ́ ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo ọ̀rọ̀ yẹn ni o mo fẹ́ kẹ́ ẹ bá ẹ jọ̀ nítorí tọ́lọ́hún gbogbo ẹ̀yin tẹ́ bá kọ́ máa kọ sí fídíò yìí ẹ jọ̀ ẹ bá mi bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ gbogbo àṣírí yẹn ẹ má dáàrin méjì kẹkùn jọ̀ǹpù ẹ̀ tẹ́ ẹ bá bára lẹ̀ gbọ́ ó máa lè yé yín dáadáa ẹ máa lè rí ojú àwọn in fact ẹ bára lẹ̀ kẹ́ ẹ gbọ́ ẹ jọ̀ ẹ bára lẹ̀. ó yà ẹ́ lẹ́nu pé àdúrà comment love for the first time sí comment section yìí mo ní àdúrà mo ní láyé mo ní àdúrà ò ní comment àdúrà ò lọ TikTok láyé mo trust ẹ tó bá máa post orí ẹ gan Instagram ni tí wà tàdúrà bá jọ ṣeré sí tẹ bá jọ gbádùn sí tàdúrà bá lọ tó bá pè é kò ní gbé kọlẹ̀ mo mọrú èèyàn tó jẹ́ mo ní àdúrà kan ló comment àṣà àdìo lẹ́yìn yẹn ó ní nígbà tí wọ́n mi ti ṣe kíní irun kó tiẹ̀ jẹ́ pé ó post kíní iṣẹ́ sórí kíní status ẹ̀ pé kò post ẹ̀ pé kí mo ní àdúrà máa post kíní company wọn mi àláyé onídàákọ́ ò lè sọ bẹ́ẹ̀ náà ọmọ ọlọ́mọ tó ṣe accuse lórí ọ̀rọ̀ tó ṣe lọ lọ́wọ́ àwa tún wá lọ post kíní irun mi ò mọ̀ pé mo máa ṣe Temi láti bẹ̀rẹ̀ reality dẹ̀ mo sọ reality mo sọ so you can't be in Canada kẹ́ máa fi life àwọn èèyàn sí danger ní Nàìjíríà torí mo sọ̀rọ̀ yẹn pé láyé àdúrà ò ní ṣe mi ò mọ̀ pé mo ti ṣe fine nígbà tó wá lọ ó dẹ̀ ní mo wá ní èèyàn kan lo account wá pè mí màmá ló pè mí pé wọ́n mà ní wọ́n ń bú àdúrà lórí TikTok látọ̀dọ̀ ní Temi's platform pé àdúrà náà ti ṣáná sí loud bó lọ sọ́dọ̀ Yomi bó lọ kọ́ síbẹ̀ pé I know what kill my brother bí kinní kan ó kí kó chat yẹn báyìí sọ̀rọ̀ yẹn mo ní láyé àdúrà nìkan àdúrà kọ́ mo ṣàtakú bàdúrà ò lè ṣe reason Temi fi náà àdúrà ò lè ṣe ni pé mo ṣàwọn research kan mo wò mo pé ọ ní bọ̀bọ̀ ikọ̀ àwa bẹ̀rẹ̀ sí ní fa ọ̀rọ̀ yẹn ibi tó ti ń búlẹ̀ lẹ́tà àṣàdúrà náà fúnra ra ẹ̀ ó ti rí àwọn mẹ́sẹ̀gì kan tó ń wọlé ó wá rí i pé fóònù òun ta
àkáǹtì àdúrà máa wáìnì àwọn bàbá. Hold on. Ẹ má gbàgbé. Nígbà tí ó wá ṣe irú lẹ́fù yẹn, níbo ni mo sọ̀rọ̀ dé náà? Mi ò fẹ́ wá. Ọ̀rọ̀ àdúrà lẹ́ ń sọ lọ. All right. So mo mo wá ní àdúrà ò ní ẹ̀ bá ṣe irú nǹkan bẹ́ẹ̀ láyé pé mi ò believe pé kò rí bẹ́ẹ̀. Àwa ní ìgbà tí wọ́n ti ní màmá máa ṣáná sí loud, wọ́n ṣáná sí loud. Ìbùkún máa ṣáná sí loud. Ìbùkún yẹn náà ó fagán nígbà yẹn o. Mo ní ìbùkún yẹn ó lè má jẹ́ òun ló lọ kọ́mẹ́ǹtì òtẹ́kàn ń dàgẹ́dẹ́ lẹ́ni ẹni àwòyí o. Ṣé kò ń ṣe pé bóyá gẹ̀yẹn súnmọ́ àwọn èèyàn kan àbọ̀tí àkàkàǹtẹ̀? Mo mọ nǹkan tó fi ojú mi rí lórí yẹn náà. Nígbà tí tàdúrà yìí wá ṣẹlẹ̀, mo wá ní ẹ lè máa set àwọn fámìlì yìí fún bullying. Ẹ lè máa set wọn bẹ́ẹ̀ yẹn. Pé náà àdúrà kan ló bá Yomi Fabiyi sọ̀rọ̀. Ó ta fóònù fún Dàmọ́lá ní November 1st. Dàmọ́lá ti ń fi àkáǹtì yẹn operate, ó ti fi ń gbowó lọ́wọ́ àwọn èèyàn. In fact, lára àwọn ọ̀rẹ́ Mohbad kan gan wà tó sọ fún ẹni ẹ pé òun ò tí ì jẹun tí yẹn sẹ̀ lówó tarí. Adẹ kọ́pì nọ́mbà yẹn jáde, à ń pe bágà yẹn oní POS tó lo nọ́mbà yẹn fi. Evidence tàwa mi ò ní sọ̀rọ̀ sí, à ń tọ́jú ẹ̀ pamọ́. Àwọn tó ti gbowó lọ́wọ́ wọn àti screenshot àti ń tọ́jú ẹ̀ pamọ́. Ìgbà tó wá lọ ń bá Yomi Fabiyi sọ̀rọ̀ nǹkan tá a fẹ́ fi finish kéèsì yẹn pátápátá, òun ni Bitcoin account ọ̀fìlẹ̀, àdúrà ò ní Bitcoin account. A fẹ́ trace kìíní yẹn ká mẹ́tò ní. Ó wá fi ń bá Yomi Fabiyi sọ̀rọ̀. Mo wá rántí story tí Tèmi sọ fún mi pé àwọn máa ń mú àwọn pípù yẹn ṣeré ni. Tí Dàmọ́lá àti DJ Bami bá ti wá, àwọn aníkọ̀lọ́ wáìnì wọn, wọ́n á gbókè, wọ́n á wáìnì àrífà, wọ́n á wáìnì. Mo ní ó gba àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn kò ṣe nǹkan tó necessary láti máa ṣe o. Mọ nǹkan tó wà nílẹ̀ ìṣá. Èèyàn máa ń fẹ́ tàjí cruise nígbà mi tó máa bùyàn lọ́wọ́ o. Lè ní kọ́ máa lọ fi wọ́n tàjí cruise. Aṣá sọ̀rọ̀ yẹn, á dẹ̀ padà tún fi ọ̀rọ̀ yẹn rẹ́rìn. Níbẹ̀ ẹ̀bẹ̀ ẹni kan wà very careful lórí ọ̀rọ̀ yẹn. At the end of the day, ìgbà tọ́rọ̀ yẹn wá di ńlá tí àdúrà fúnra ẹ̀ torí bọ́ ti ń dàgbò wọn online láti sọ fún, ó ti lọ arrest Dàmọ́lá torí òun ló ta kìíní fún àdúrà dẹ̀ mọ̀. Ó ti rí ṣíìtì yẹn bó ṣe rí. Àdúrà lu Dàmọ́lá gan lọ́jọ́ yẹn, ó lù kó tó wọdé station, tó lù tó yẹ pé master pay ni ò jẹ́ kó ṣe léṣe. Ó dẹ̀ deny, ó ṣàwọdé station, wọ́n ti bọ̀bọ́ yẹn mọ́lé. Ìtẹ́ni Dàríṣà ló lọ arrest, Dàríṣà kọ àdúrà ló arrest nǹkan ẹ̀ fúnra ẹ̀. Ó dẹ̀ ti bọ̀bọ́ yẹn mọ́lé. A dẹ̀ lọ sí Ọ̀gọ̀ǹbọ̀ lọ́jọ́ kejì. Nígbà tá a lọ sí Ọ̀gọ̀ǹbọ̀ yẹn, táwa débẹ̀, kí ló mú ẹ? Màmá Mohbad ti ń ké pé kí ló dé tó ṣe lé, kí lọmọ mi ṣe fún ẹ? Ó lóun kọ̀, ó deny. From Ọ̀gọ̀ǹbọ̀, àwọn kan ti pè báwọn ọba kan níbì kan, wọ́n ti ní kó transfer kéèsì wá sí police command. Mo wò pé kò sí wàhálà, fine. Wọ́n transfer kéèsì yẹn lọ police command. Aṣá lọ, à ń lọ. Ó fẹ́ da kí ní yẹn ládùúrà lórí débi pé ńgbà tá a dọ̀dọ̀ CP. Ẹ máa wo náà, bàbá yóò jẹ́wọ́ ìwọ Tèmi yìí, ìwọ náà ló pè mí pé nǹkan kí n bá kí n jọ bàbá yẹn kankan gbọdọ̀ ṣe kíní kan. Mo ní ṣé àdúrà nìkan máa tó bá ti mọ̀ ń pa ẹ̀ ó máa lọ sí, kò sí ọkọ tó lè escape ẹ̀ láyé. Ó lè ṣe nǹkan bẹ́ẹ̀ fàdúrà kí ni mo fẹ́ jọ àbí ọkàn bẹ́ẹ̀ gbé láyé. Mo ṣàǹbá wọn wò ó ń pè mí lọ pè mí bọ̀, ó ṣe irọ́ eléyìí o. Ọmọ àgọ́ lè implicate àdúrà kí a reason táwọn onígbó máa ń wá sórí platform yìí, ó dẹ̀ máa ń sọ̀rọ̀ nice, àwọn èèyàn dẹ̀ máa ń like. Mi ò tẹ̀ mọ́ bó ń lọ platform because èmi ò ń fi bẹ́ẹ̀ lọ TikTok, mi ò mọ̀. Ọjọ́ tó rí mi ló ṣe ní àwọn máa ń rí mi ní platform bye. I don't know the guy, mi ò mọ̀ rí tẹ́lẹ̀. Nígbà tá a dẹ̀ dọ́dọ̀ CP, bọ́bọ́ ìṣe ń dínà níwájú CP. Ẹ̀dẹ̀ mọ̀ pé àwọn ọ̀gá ọlọ́pàá máa ń wá intelligent bí yẹn ṣe wò báyìí. Ó ṣe pè wọ́n ní kíní nìyẹn pé ó yá kọ́ lọ ṣe forensic fóònù yẹn kọ́ lọ wò. Ibi tó ti ṣe forensic fóònù lọ lọ́wọ́ ní ọlọ́pàá yẹn ti ní talẹ́lẹ̀. Time báyìí ló ṣe báyìí. Ó lọ́ọ̀dì ní location báyìí. Location yẹn wá jẹ́ bí ilé ẹ̀. Ó lọ́ọ̀dì ní bí báyìí ó ní báyìí. Ó ṣe káwọ́ sókè nìyẹn. Ó wá ní ayé òun bàjẹ́. Ó dẹ̀ yẹ káwọ́ sókè tó kúnlẹ̀. Wọ́n wá ní káàtì ẹ̀ kọ́kọ́ jáde gbogbo wa. Ìgbà táwa ń lọ, ó wá dúró ní ṣófẹ́ rà wọ́n ni. Ó ní ẹ, do you want to say the truth? Ó ní ẹ, àdéhùn wọn lẹ̀ pẹ̀lú wọn. Ẹ má lọ sí gbogbo bẹ̀ yẹn. Ẹ kàn
limit lórí ọ̀rọ̀ yẹn àti tèmi ẹ má lọ sí gbogbo bẹ́ẹ̀ torí àwọn àti. ẹ jẹ́ kí n kí ẹ̀bẹ̀ yẹn ẹ náà irọ́ ṣẹ́rí ẹ jẹ́ kí n débi tí n bá fẹ́ dé ṣẹ́gẹ̀t mi ò ní problem pẹ̀lú anybody. wọ́n máa ní ẹfẹ́ Dàmọ́lá ló dáràn bí ọ̀rọ̀ ṣe lọ ni mi ò ṣèyàn mi ò ní parọ́ ṣe understand mi ò ní parọ́. kíngì mo mọ̀ nǹkan tí mò ń sọ ọ̀rọ̀ tó bá. ẹ má wọrí bọ́rọ̀ bá ṣe lọ òun náà ni mo yẹ máa sọ. ẹ̀yin lólùfẹ́ mi ṣe rí nǹkan tí Karimo fẹ́ máa ṣe ń bẹ̀ yẹn ó ń fẹ́ máa fi ọwọ́ bo King White lẹ́nu kò fẹ́ jẹ́ kí King White kó go into deep of àṣírí yẹn ó sàn fẹ́ máa fọwọ́ bò lẹ́nu but ṣẹ̀mọ̀ tọ́lọ́run bá sọ pé òun dé ó dé náà nìyẹn bí ó ṣe ń fẹ́ máa fọwọ́ bo King White lẹ́nu bẹ́ẹ̀ ni King White sọ pé irọ́ ṣàjẹ́ kí n sọ̀rọ̀ jẹ́ kí n sọ tinú mi jáde ọlọ́run ni spirit Mohbad òun ló ti kó wọ̀ wọ́n nínú spirit Mohbad òun ló ń tú àwọn àṣírí yẹn jáde tọ́lọ́run bá sọ pé òun dé ni ẹni tó lè fẹ́ mi ẹ̀jọ̀ mo bẹ̀ yín ẹ bá mi share fídíò yìí ẹ jẹ́ kí fídíò yìí kó go viral kí gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad kó lè jẹ àǹfààní fídíò yìí kó lè mọ̀ wípé àṣírí àwọn ọ̀dàlẹ̀ àṣírí àwọn ẹni ibi àṣírí wọn ti ń tú lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí a máa gbàṣẹ ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fáǹfààní ẹ̀yin tẹ́ ẹ ti subscribe kájọ máa jẹ ìgbádùn ètò yìí ó yá ẹ tún máa gbọ́ lọ síwájú Karimo fẹ́ máa fọwọ́ bo irọ́ mọ́lẹ̀ King White sọ pé irọ́ sẹ́ẹ̀ jẹ́ kí n sọ tẹnu mi jáde àní mo máa tú àṣírí sẹ́ẹ̀ ẹ sì máa gbọ́ àṣírí o àṣírí sì pọ̀ tẹ́ ẹ sì máa gbọ́ ẹ máa gbọ́ lọ pẹ̀rẹ̀pẹ̀rẹ̀ àṣírí ó sì máa tú ó yá ẹja máa gbọ́ lọ. àgbogbo kínní yìí tẹ́mì tó náà ń kówó lẹ̀ tó náà ń ṣe kínní mi fúnra mi ni mo gbé pé àdúrà ò lè máa ní pírọ́blẹ̀mù báyìí Mohbad ni gbogbo wa jọ sọ pé a fẹ́ máa jà fún a lè specialize lórí èèyàn kan àdúrà ò lè máa ní pírọ́blẹ̀mù báyìí ká má dìde sọ̀rọ̀ ẹ̀ and I told you ó dẹ̀ ní pé ìgbà tó ti táwọn èèyàn ti accuse ẹ pé òun gbowó òun fẹ́ gbowó mọ́ òun fẹ́ stay off òun fẹ́ mú the reason pẹ̀lú ẹ̀ nígbà tó náà òun fẹ́ gbowó mọ́ òun fẹ́ mú ní but kò yẹ kó jẹ́ lórí ọ̀rọ̀ àdúrà yìí o and táìmù yẹn èmi dẹ̀ broke èyí tó wà lọ́wọ́ mi tó jẹ́ wọ́n bọ̀wọ́ mi àti ná owó tí ń lọlẹ̀ kò sówó mọ́ ọpẹ́lọpẹ́ ìyàwó mi tẹ̀ ń bú yìí náà. Later nígbà tí lọ́ọ̀yà tó máa wá competition tó máa lọ submit lọ́ọ̀yà yẹn la sọ fún ẹ pé bó tiẹ̀ jẹ́ ti lọ́ọ̀yà ẹ bá wa san 500,000 500 yẹn ló send ló wá ń sọ fáwọn èèyàn pé ẹ̀wọ̀n náà dá sọ́rọ̀ àdúró owó ìtúgba tó dẹ̀ máa send ẹ̀ sí mi ó fi set mi up ni ó béèrè àkáǹtì lọ́wọ́ mi kánò béèrè àkáǹtì ni màá fún ẹ ní àkáǹtì lọ́ọ̀yà ó kọ send ẹ̀ direct tó rò ti lákáǹtì mi lọ́wọ́ ó send ẹ̀ wípé ó set trap fún mi èmi náà kẹ̀dẹ̀ rí ọmọ ọgbọ́n ni mí ṣé owó tó sẹ́ǹdì èmi ni mo ná jẹ ni ọmọ yẹn ta fi ń lọ bí tá à ń lọ ta fi lọ fọdá kínní ni mo gbé pépà jáde mo gbé ìwé jáde àti ná bí almost be 2.8 million naira tó bá jẹ́rọ ni mo calculate mo filẹ̀ ni. ilẹ̀ lórí ọ̀rọ̀ tẹ dá ọ̀rọ̀ tẹ ní káwọn ọmọ lọ máa káàdì cruise wa o tún wá ń búlì mi pé mi gba 500 o àwọn náà ò dá sọ́rọ̀ àdúrà ẹ̀yin kọ́ lẹ fà á ni. ẹ lè sí Canada bẹ́ẹ̀ ẹ máa dáràn Nàìjíríà náà. àbíṣẹ́ nǹkan lè fà á. ọba náà kó 500 lẹ̀ ó kó iye kan lẹ̀ ó ṣe kinní kan lẹ̀ ó kó kinní kan lẹ̀. ẹ bẹ̀rẹ̀ sí ní búlì mi mò ń wò yín láti jẹta. ìgbà ẹjọ ẹ kà ní òdì 500 owó kíni tó fún yín owó kíni. owó lọ́ọ̀yà àti petition ni. ṣé o fẹ́ petition ta ni ṣé owó tàdúrà. owó petition bẹ́ẹ̀ ni owó àdúrà ni owó lọ́ọ̀yà àti owó petition ni. kí ló dé tó ṣe jẹ́ pé ọwọ́ wọn lẹ ti gbawó yẹn. irọ́ ẹ̀mọ̀ nǹkan àwọn lọ́dáràn àwọn lọ́nìkan ọmọ yẹn lọ máa káàkiri cruise wa. ṣẹ́gẹ̀t èmi iṣẹ́ mi ni mo fẹ́ kówó ilẹ̀ ni èmi ò lówó tí mo lè máa fi ṣe kéèsì. ṣé ẹ̀yin lẹ lọ béèrè owó yẹn lọ́wọ́ wọn. èmi ni mo béèrè gangan fúnra mi èmi mi ò lè parọ́ èmi mo béèrè lọ́wọ́ tẹ́mi pé kọ́ dá sọ́rọ̀ àdúrà ó dẹ̀ náà ò dá sí ó gbé mi ń dààmú ni but nígbà tí máa rí mo ní pé ó kàn ti sẹ́ǹdì owó yẹn sínú àkáǹtì mi kò gba àkáǹtì lọ́wọ́ mi gan kánú gba àkáǹtì lọ́wọ́ mi ni Barrister Wálé ni mo máa send àkáǹtì ẹ̀ sí pé kó fún ọ ní owó yẹn. ṣé tí ní MFM rí ẹ̀jẹ̀ wá ń parọ́ mọ́ mi. to see 500 only where kí gba I want to see 500 no I am not saying where you shouldn't get no. nígbà tí
àwọn tí wọ́n gbọ́ rìsíìtì wà lọ́wọ́ mi ṣé 500 tí mo fi ṣeré wájú ṣínà King White àti ìyàwó wọn ló jẹ 3 million wọ́n sẹ́ni ọ̀fẹ́ kọ́kọ́ tí mo tẹ̀sí ni because mo mọ̀ pé àwọn lọ́dá ọ̀ràn yẹn àwọn lọ́ní kíkítà àwọn lálọ́ máa káàkiri cruise. àwọn lọ́dá ọ̀ràn yẹn tó máa lọ káàkiri cruise. ẹni sọ̀rọ̀ kí n gbé àmọ́ fẹ́ sọ kankan you mean àwọn lọ́ní kíkítà àwọn lálọ́ sọ wípé òun ní fídíò tí kò ní. yes kí tèmi wá jáde kó wá sọ tí ó bá ń ṣàwọn lọ́ní kọ́ máa mọ òun ní fídíò tí ò ní platform yẹn lóní kíkítà àwọn lálọ́ ṣe bẹ́ẹ̀. that is rubbish. àwọn lọ́ní kọ́ máa lọ full legs àwọn tí ń bàbá àwọn èèyàn sọ pé torí wọ́n announce lọ́dọ̀ olórí ẹbí no ó kọ̀ coincidence ni àwọn lọ́ní kọ́ máa lọ mú wọn ṣeré bẹ́ẹ̀ mú wọn ṣeré ní tẹ́mi sọ Dàmọ́lá bẹ̀rẹ̀ sí ní gbowó lọ́wọ́ àwọn èèyàn nígbà tó bẹ̀rẹ̀ sí ní ṣe tán táwọn èèyàn sanwó fún ó sọ díṣẹ́ so tí owó tí láti the reason why they could not drag Dàmọ́lá on their platform yes so tí owó tí láti snap platform sọ pé àwọn máa fún ẹni tó bá ní evidence ó bọ́ sásìkò yẹn ni àwọn náà lọ tún fi page lọ́ní Dàmọ́lá ṣebí àdúrà wá sọ́dọ̀ tèmi ó drop love emoji àwọn náà lọ wà ní díẹ̀ àdúrà kan ló drop love emoji sí platform tèmi àwọn lọ wà ní díẹ̀. But ṣé content ló ń wá ìjọ má bínú ṣé is this because of content or what. MFM ó náà ṣe ń tẹ̀ láti ṣe. MFM ìfowópamọ́ of all this thing ṣé wọ́n wà wí ẹ̀ gbogbo kan tó ń ṣe. ṣẹ́rí téèyàn bá ń ṣiṣẹ́ tọ́lọ́ ń bá rán iṣẹ́ tó bá ń ṣiṣẹ́ ń gbà mí àwọn èèyàn máa frustrate frustration ṣì dá o but tó bá ti sọ di pé wọ́n assassinate character yín tó ń bá yín jẹ́ pé ó gbowó ilé tí kò bá ti máa kó rìsíìtì yẹn jáde kó máa wọ pé owó nǹkan tí mo gbà lélẹ̀ àwọn fún owó lọ́nà jẹ́ afúnlówó kó lọ ṣe project ilé ó mú owó jẹ afúnlówó kó ṣe autopsy ó mú owó jẹ tó bá ti kó gbogbo rìsíìtì yẹn jáde gbogbo nǹkan tí ẹni yìí bá kó jọ lórí ọ̀rọ̀ justice tó fi kójọ máa parun lójú ayé ẹ̀ ni àtàbí tó bá yẹ pé kò parọ́ mọ́ mi ló kù rìsíìtì àwọn àbẹ̀fẹ́ àwọn sísá àbẹ̀fẹ́ àtòṣà wọ́n béèrè rìsíìtì lọ́wọ́ ẹ̀ nígbà yẹn àwọn náà wọ́n wá gbà yẹn wọ́n bá parọ́ wọ́n bá bù bọ̀ mo sọ mo ní 3 months ni anọ́lọ́dẹ̀ padà ṣe ó ṣe nǹkan tó máa ṣe yẹn ó ṣe báwọn àti yẹn náà ọ̀rọ̀ owó yìí náà ni wàá máa ṣe dáadáa lójú àwọn èèyàn wàá máa tún rẹ ṣe wọ́n bínú ẹ wọ́n jealous àwọn yìí náà máa ní madam man is jealous báwo ni máa jealous ẹ kí ló ní kí ló ti ní kí ni nǹkan tó ń ṣe. ẹ lólùfẹ́ mi ṣé ẹ ti ń gbọ́ àṣírí sì pọ̀ tó máa tú o àṣírí sì pọ̀ tó máa tú gan ọlọ́run ẹ sá farabalẹ̀ kẹ́ ẹ máa gbọ́ lọ ẹ máa gbọ́ bọ́n ṣe ń tú àṣírí ara wọn lẹ́sẹ̀lẹ́sẹ̀ ẹ jọ ẹ bá mi share fídíò yìí ẹ jọ kẹ́ ẹ bá mi subscribe fáfáná yìí tẹ́ ẹ ti subscribe ẹ bá mi subscribe ó yá ẹ jẹ́ máa gbọ́ lọ. ọlọ́run ò bá tiẹ̀ tí ì gbé àwa sókè rẹpẹtẹ dáadáa arówó rí mo níṣẹ̀lẹ̀ tí mò ń ṣe mo ń fèsì property business mi ó dẹ̀ ń gbè mí ọlọ́run ò dẹ̀ fìyà jẹ ìyàwó mi ọlọ́run kẹ tó bá ló ń kẹ́yàn láyé yìí ọlọ́run kẹ. tí with brain ó lẹ́wà ó tún lọ́pọlọ àtọpọlọ ló fi ń kó àti ipò àtọpọlọ gbogbo ẹ̀ lọ́nà. wọ́n fẹ́ jealous àwọn pípù yìí kí ló dé tí mo fẹ́ jealous wọn. ṣé kọ̀ǹpútà engineering. wọ́n ní ọmọ ọ̀dà alámàlà ni ọmọ kínní kan ní bó ṣe kéré tó yẹn ilé ńlá méjì tó tán. fáwọn ní apá àti wèrè. Ìkòyí bẹ̀ yẹn tó jẹ́ bí ìgbà ló wà tó ti tó jẹ́ pa owó. Ìkòyí tó jẹ́ bí níbẹ̀ yẹn ó kéré jù ó sì ní property bíi 3 síbẹ̀. Ìwà ìtẹ̀tẹ̀ ní sùúrù náà. Jealous ẹ̀ ni mo wá fẹ́ máa jealous. Ẹ̀tẹ̀ ní sùúrù náà. Supreme ṣe wà bẹ̀ yẹn. Sami Jojo ẹ ṣe hold on ẹ jọ. Ọmọ àyànfẹ́ tó drag mi lọ last. Kí ni àyànfẹ́ tó ń tẹ́ mi bẹ́ẹ̀? Ṣé torí ẹ̀bùn mọ́ra? A lot of people lọ́mọ yẹn dùn. Almost be 100 and something million, 170 million àbí 150 million lọ́nà gbà lọ́wọ́ àwọn èèyàn tó dùn bá wọn fún ẹ̀. Drag ọmọ yẹn kẹ́ ẹ pè lólè. Èmi lẹ wá ń bú lẹ wá ń pè lólè. Ó rà ní o, yẹn 153 million ni o. Ṣé ẹ ti ń gbọ́? Ṣé ẹ ti ń gbọ́?
ṣé ẹ ti ń gbọ́. mo dúpẹ́. wọ́n dàda fi ti sílẹ̀ mílíọ̀nù. gbogbo owó tí bàbá sọ gbà ní kó fọ́ mi. tí bàbá gbà tó fún mi àti access bank kò máa tó yẹn. Ó bá tó. Táyọ̀ bá lọ sí lẹ́nu. 150 million. owó Táyọ̀ bá lọ sí lẹ́nu yóò máa tó bẹ́ẹ̀ olúwa o. wọ́n sì ń wá olúwa o. tí ọmọ yẹn tó lóun fẹ́ ra gold fáwọn ẹ̀ mọ nǹkan tó ṣe ẹni tó jẹ́ host ní platform yẹn àṣírí ń tú. ó fún ní gold ìwọ gba gold lọ́wọ́ ọmọ yẹn bọ́ táwọn tó gold ni ó ti tà. owó ẹ̀ lọ́wọ́ ẹ̀. gold yẹn ni ó ti tà. wọ́n wá búra sí tó wọ́n bá ta gold lọ́wọ́ ẹ̀. ó padà lọ. ẹ̀rù bá ṣìírí ṣe ń tú. báwo kan ẹ ṣe fún gold báwo kan ẹ ṣe fún kinní ẹ̀dẹ̀ wa ń bú èèyàn tí ò bá yín ẹ mọ̀ wá láti mo ti ṣe lórí ọ̀rọ̀ justice olórí burúkú bàìdákúrà sí. mo wá rojọ́ fẹ́mẹ́fẹ́m pé mo kórìsì tiwa bẹ́mẹ́fẹ́m ṣé mi àti yín kórìsì tiwa bára wa rí àbí mo tẹ̀ bá yín sọ̀rọ̀ bẹ́ẹ̀. láíláí o ó yẹ 50 o ẹbí tí ní ìbẹ̀ sí ẹbí tí ní ìbẹ̀ sí. ọ̀nà ẹ̀yọ́ bá mi ò rí ẹ̀kú ẹ̀fọ́n 3 káṣá káfíṣe round figure 150. bẹ́ẹ̀ pọ́ùsù kọ́ta ló tún fi pọ́ùsù síwájú ẹ̀. ẹ fún mi ní 1 minute kí n fi sìn because èmi ni mo kó àwọn guys tí wọ́n lọ ṣọpẹ́ṣàn lórí ọ̀rọ̀ ọmọ yẹn gbà ẹ̀ bọ́ àrímú. kò ń ṣàwọn nìkan ló gbá ó ti gbá ọ̀pọ̀lọpọ̀ wọ́n dẹ̀ ti mọ̀ ọ́ gan níbẹ̀ yẹn. ó gbá wọn débi pé oní POS tó máa ń bá gba owó gan ó gbá oní POS yẹn nígbà táwọn ọmọ yẹn ṣe research níbẹ̀. tó bá dẹ̀ jẹ́ pé mò ń pa irọ́ ní sẹ́rí kínní èèyàn tó bá fẹ́ báyé tèmi jẹ́ láìṣẹ̀ táwọn kan bá ń bá mi sọ̀rọ̀ àfi wọ́n lẹ̀ kínní kan lóòótọ́ máa fi wọ́n lẹ̀ kínní kan bọ́ ṣé tí tó bá ń gbà ló máa ń gbà bọ̀ ni. ibẹ̀ ní kọ́ wọn ti wọlé òun tèmi àti bẹ́là nígbà tó dẹ̀ pè mí pé wá o pé àyànfẹ́ kínní kó ṣàní òun ò lẹ́yìn sísá tèmi o òun ò kọ́ anybody jẹ́ o òun ó fẹ́ máa bú mí bẹ̀yẹn o ẹ má kò sẹ́ni tó lè disturb mental health mi mo wà òkè bàjẹ́ but ẹ má assassinate character mi má wọrí pé mo wà òkè mi ò ní ìdòwú ẹ̀ ṣe understand so ìgbà tó rọ̀ bó wá jalè tó wá dé ẹnu ẹ náà lọ ti sọ fún mi pé fóun ní gold tí wọ́n ti ẹ̀ fún wa ní 250 ńgbà yẹn no 250 wọ́n kọ́kọ́ san 150 wọ́n san 100 fún àwọn tó lọ ṣiṣẹ́ ní o ẹ̀jẹ̀ ńlá dáadáa o tí wọ́n lọ síbẹ̀ yẹn àwọn gáàsì ẹ wá aláyọ̀fẹ́ mú ẹ máa dá mi tó ṣe. àjọpá ṣe oògùn burúkú. ẹ rí ayọ̀fẹ́ mú. ẹ àbá ó ní àwọn àtúlọ báwọn sí bí ó bá ti ṣàkásí. ó gbé owó yẹn lọ gbé mi ò rò báwọn ìyá yẹn rówó yẹn gbà mi ò ní dáná ìyá yẹn mú fún mi. ṣé olú ẹ̀ fún àwọn ọ̀rẹ́ o.
ẹ máa gbọ́ ṣe rí owó tó gbà ẹ máa gbọ́ ṣe rí owó tó gbà lọ́wọ́ àwọn èèyàn gbogbo owó yẹn tí àyànfẹ́ ò bá ti gbà pẹ̀lú igbe táwọn yẹn ké bẹ̀yìn àwọn èèyàn mọ nǹkan kan táyànfẹ́ ò bá ti gbà àwọn èèyàn tó gba owó yẹn tí tèmi dẹ̀ mọ̀ sí kọ́ ń jáde síta kan sọ pé kọ́ náyànfẹ́ gbowó. wọ́n ní pé ṣe kan tó bá yín sọ nìyẹn ṣé kílẹ̀ tó ṣe fẹ́ fa tayànfẹ́ sí pé tayànfẹ́ kọ́ làwọn sọ báyìí. lórí pásítọ̀ ẹ̀kọ́ ló ti àná. akọ́kọ́ sọ tiwa jẹ́ àṣọ tiwọn ẹ̀ máa sọ tára yìí. àyànfẹ́ ló lọ jalè lórí iPhone. àyànfẹ́ tó jalè few days on my platform and this is the confirmation. Olóṣèlú ẹ̀yin kò mọ̀ ẹ́ pé àwọn tó ń bá wọ́n fi sọ dáórí òun. Ṣé wọ́n ṣe ń ṣe nìyẹn? owó ẹ mọ̀ pé léèyàn náà bá láìkì ọmọ ẹ máa gbọ́ tí n bá láìkì ọmọ kan sìn mo lè ra iPhone fún mo lè fún lówó kí n máa fi wú ẹ̀ àná owó yẹn ò dẹ̀ tó ìyàwó mi kò tó ìfẹ́ tí mo ní sí ìyàwó mi so mi ò lè ṣe kí ni mi ò lè ṣòṣì ṣe get. ẹ ti gbàgbé nìkan tó kí ń gbà kan you know I've always loved you you made me cry kí n gbà you made me cry. ẹ má bẹ́ẹ̀ so èèyàn tó bá fún mi lówó mugun ó yàtọ̀ sí pé ó fún mi lówó pé ó ṣe ó ní kí mo fẹ́ ra àwọn ọmọ ẹ̀ lọ́wọ́ ẹ̀. nígbà tí ọ̀yẹ́ ọdún sára àbí kọ́ máa nífẹ̀ẹ́ yín òun ló jẹ́ kí gbogbo kan báyìí máa ṣẹlẹ̀. èmi ò tẹ̀ lẹ́sẹ̀ bẹ́ẹ̀ tó gbé mí kíra yẹn nìsín àtàwọn ilé àti gbogbo wọn bí àkọ́tọ́ tún jà sí nìyẹn who knows gbogbo kúnyìn yẹn accumulation of things ni ó pọ̀ accumulation camera down was not able to be accomplished and 153 million share money wọ́n ní àpapín ni wọn ò ní ọmọ yẹn nìkan ká ẹ má mà ẹ tó bá kọ 150 tí ó bá fi 3 million sí máa block ẹ fi 3 sí mi láìkẹ́ 153 million wọ́n ní àpapín wọn sọ pé bóyá ń pé kíní pọ́ńkọ̀ wọ́n ní àpapín because I see no reason why you will not talk about it. àwọn tó wà lórí platform yẹn dẹ̀ dákẹ́ nítorí. ẹni kan sọ̀rọ̀ lórí 150 ẹni kan sọ̀rọ̀ lórí owó yẹn pé kí ló dé. wọ́n ní àwọn kò dẹ̀ dá o wọ́n dẹ̀ wá justice for Mohbad wá kò dá o kò dá o ẹ̀yẹ́ tó kọ́ lé mi dànù ni ó kọ́kọ́ lé mi dànù. kò dá o. àwọn ẹni ẹlẹ́ni tó wá ṣe justice for Mohbad ẹ wá sọ àwọn ẹni ẹlẹ́ni ẹ wá jẹ́ kó dáràn ṣé fẹ́ kí n máa dárúkọ àwọn tó gbowó lọ́wọ́ wọn ni káàkù fàájà. ẹ dá yọkọ má dà mí. ẹ dá yọkọ ẹja fàájà. ẹ bá dá yọkọ ṣáà nílé dínà ẹ kókò níbẹ̀ ẹ dá yọkọ. ẹ má jẹ́ ń dárúkọ ẹ jẹ́ kí n respect ìyá yẹn torí ìyá yẹn ò fẹ́ kọ́ mọ̀ kẹ́ má lọ fa wọn ṣe yẹ̀yẹ́. wọ́n ti fi láìtàláì wọ́n bẹ̀ mí pé ẹ jọ̀ọ́ ẹ má dárúkọ mi o ẹ jọ̀ọ́ ìyá tí mo fẹ́ dárúkọ ẹ̀ gan 50 million lọ́dá gbà lọ́wọ́ òun nìkan. Ẹyọ kan ṣoṣo káàtì ẹ̀mọ́ pẹ́ sọ.
fún wọn. Ajé wà lára Mohbad gan, ọmọ ajé ni. Àwọn èèyàn ti ṣe oríire lọ. Fi ajé ẹ̀wọ̀n mi Mohbad, fi Ọmọ ajé ẹ̀wọ̀n. ìjọ pé sílẹ̀ gan kò gbà 153 million. Ọmọ alájẹ lọmọ yẹn. Ẹ sọ yìí ló ní gbogbo mi gbà. Àwọn olórí gbogbo ẹ̀dẹ̀ tún dáàgì ya ọmọ yẹn, ẹ̀ ń bóyá ọmọ yẹn. Àbí ní dá fún gbogbo yín. Ẹ máa Ẹ kọ́ máa jáde, ẹ dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ẹ bá wa wọ́n sẹ̀lẹ̀ ẹ̀sẹ̀ lọ lálẹ́ Papariano wake up accountability. láti gbà o. Mo fẹ́ rí gbogbo rìsíìtì ẹ̀ ń ta o. ẹ̀yin lólùfẹ́ mi ṣé ẹ ti gbọ́ wọ́n ní díẹ̀ tó nínú nǹkan ní nǹkan ṣé ẹ ti gbọ́ bí King White bó ṣe tú àṣírí ẹ gbọ́ iye tí wọ́n ní wọ́n gbà ní pílátífọ̀mù tèmi tán gbà wọ́n láwọn tán wá fún justice for Mohbad 153M can you imagine wọ́n wá ń pín láàrin ara wọn wọ́n fi ń ra lé wọ́n fi ń ṣí business lórí ọ̀rọ̀ justice for Mohbad náà ẹ wá lọ́lọ́run ò ní mú wọn ṣé rí tí ọlọ́run bá dé sí ìgbésí ayé ẹlòmíì a ò ní mọrú ẹ̀ṣẹ̀ tó ti ṣẹ̀ sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ọlọ́run fìyà jẹ ń sìn gbogbo èèyàn kan ní kí á máa kàánú o gbogbo èèyàn kan ní ká máa kàánú tí ìjìyà ẹlòmíì bá dé látọ̀dọ̀ ọlọ́run ẹ ò ní mọ nǹkan tó ti ṣe sẹ́yìn tọ́lọ́run fi ń fìyà jẹ ṣé mo kí mo sọ fún yín lórí ọ̀rọ̀ justice for Mohbad ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fẹnu kò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n ti fa ègún sí ilé ayé wọn ó kàn wá dùn mí wípé ṣe rí àwọn òbí kọ̀ọ̀kan tó ń fa ègún sí ilé ayé wọn lórí ọ̀rọ̀ justice for Mohbad yìí ó máa tẹ̀ lórí ọmọ wọn innocent child ọmọ tí ò mọwọ́ tí ò mẹsẹ̀ a máa wá jẹ nínú ìyà wọn gẹ́gẹ́ bí Bible ṣe sọ ó ní a ó bẹ̀ṣẹ̀ bàbá wò a ó bẹ̀ṣẹ̀ ìyá wò láti ìran kìíní dé ìran kìíní ìran kẹrin náà nísìn tírú ọmọ tírú wọn náà bá ń fèsì àwọn ìṣòro tírú ọmọ tírú wọn náà bá ń fèsì àwọn challenges lóríṣiríṣi àwọn ọmọ yìí ò ní mọ̀ pé ìwà tí ìyá wọn ti hù sẹ́yìn látàrí bó ṣe fi èrú kó ọ̀rọ̀ jọ bó ṣe dìnà bó ṣe yẹ kán rí justice àwọn ìwà burúkú tí àwọn òbí ti hù sẹ́yìn àwọn ọmọ wa bẹ̀rẹ̀ sí ní jẹ èrè ẹ̀ àwọn ọmọ òde ní mọ̀ wípé òbí àwọn ló fa gbogbo jọ̀gọ̀dì yìí sí àwọn lọ́rùn ẹ̀yin òbí ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe rere mo mọ̀ pé gbogbo ẹ̀yin òbí tẹ́ wà ní platform tèmi òbí gidi nìyí alálùbáríkà òbí nìyí èèyàn gidi nìyí mo dẹ̀ gbàládùá fún yín ẹ ò ní fojú sunkún àwọn ọmọ yín ìbànújẹ́ ó kéré ó tóbi kò ní wọlé sí ọ̀dẹ̀dẹ̀ yín gbogbo ẹ̀yin tẹ́ ń wá justice fún Mohbad lágbára Ọlọ́run ẹ ò ní fojú sunkún ọmọ ẹ̀yin tẹ́ ń wá nítòótọ́ ni o ẹ̀yin tẹ́ ń wá justice fún Mohbad nítòótọ́ ni o lágbára Ọlọ́run ẹ ò ní fojú sunkún ọmọ gbogbo ibikíbi tí àwọn ọmọ yín bá ń dé wọ́n á máa bá àánú pàdé ni lágbára Èdùmàrè ẹ lólùfẹ́ mi ẹ bá mi share fídíò yìí kẹ́ẹ̀dẹ̀ bá mi subscribe sí Ẹlẹ́yẹlé Global TV fáǹfààní ẹ̀yin tẹ́ ti subscribe gbogbo ẹ̀yin tẹ́ ti subscribe kúdò sí yín ni mo dúpẹ́ lọ́wọ́ yín gidigidi gan information tí mo rí nìyẹn tí mo ní kí sáré wá fún ẹ̀yin olólùfẹ́ mi mo mọ̀ kó máa ṣàǹfààní fún gbogbo wa gbogbo àwọn olólùfẹ́ justice for Mohbad ká lè mọ ibi tí ọ̀rọ̀ gbé dé ká lè rí ojú àwọn aṣebi ká lè rí ojú àwọn òṣìkà tó ń gbé inú òkùnkùn tó ń tafà sínú mọ́lẹ̀ ṣẹ́tìrì bá àṣírí wọn ṣe ń tú àṣírí wọn dẹ̀ tí tú o àṣírí wọn tún ṣe máa tú sí lágbára Èdùmàrè tí n bá tún gbọ́ any information mi máa tún wá mú wá fún yín ẹ̀yin olólùfẹ́ mi stay blessed ire o.